ọba gbogbo yìí pátá ni mo dúpẹ́ fún. alhamdulilayi wa salamu ala ibadihi lẹ́yìn ọ̀sọ̀ba. alhamdulilayi rabbil alamin. amani rahimi maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. ihdina صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله سبحان الله والحمد لله. mo wá rírì gbogbo sẹ̀mí ẹ̀rọ ẹ̀rọ bí kẹrẹ ọ̀rẹ́ mi ṣé ẹ máa ń tí mo fi máa ń ṣèbàfẹ́ gbà ṣé ẹ máa àwọn ni Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù wọ́n máa ń pèlú wọn ní ìlú Ògùn ṣùgbọ́n wọ́n súnmọ́ àlùjánnà. ẹ wo issue Nàìjíríà the first person tí ó jẹ́ ọ̀dọ̀ ṣe tí ó jẹ́ Yorùbá ọmọ abóní ó wọ sọ́sọ́jà àbí òwò ẹni tí ó tún jẹ Yorùbá tó jẹ interim government ọmọ abóní mo gbà fẹ́ gbà nígbà tẹ́lẹ̀ mi ó tún lọ sẹ́wọ̀n bíi Mandela tí ó tún dé tí ó di president ọmọ abóní kí ló tún jẹ ẹ bá ń pàtẹ́wọ́ fẹ́ gbẹ ẹ dákun olóríire ẹ dákun ẹni tí ń jẹ́ Wọlé Ṣóyínká ó gba oyè kan oyè yẹn Nàìjíríà ló kọ́kọ́ gbà ní Áfíríkà òun lè yàn dúdú tó kọ́kọ́ gbà lórílẹ̀‐èdè Wọlé Ṣóyínká ọmọ abóní. àmọ́bọ́lọ́ ṣe fi Ẹ̀gbá tó fi ṣe àpẹẹrẹ rere ó fi àwọn ẹ̀sáǹpù jàgídíjàgan rere kan lẹ̀ gbogbo olórí ẹ bá ń pàtẹ́wọ́ fún Fẹlá sẹ́ni ọlọ́mọ bí nìkẹrẹ ẹ bá ń pàtẹ́wọ́ fún Fẹlá lẹ́yìn tí wọ́n bá ṣe afrobeat orin tí wọ́n kọ́kọ́ mix nílùú òyìnbó tí gbogbo wa gbọ́ orin Fẹlá ni ẹ̀yin Ẹ̀gbá olóríire ni mo bá yín yọ̀ lágbára Ọlọ́run ní Saheed máa ṣoríire mi ò fi bẹ́ẹ̀ mọ kéwú mi ì parọ́ ṣùgbọ́n èèyàn kan tí nínú máa ń rí tí bá ti rí inú mi a máa dùn ara mi a máa yá gágá oní Alhaji Wasiu Káyọ̀dé Ìfẹ́ọlá ìdùnnú ayọ̀ àrídùnnú àríyàngàn àríyógo àgbésókè àgbéyíká àwọn tó ń gbé Islam Káyọ̀dé Sọ̀díkì ẹni dákun ẹni tó bá ti fẹ́ máa rálì jẹ́nà ẹ̀yọ̀ tó fẹ́ wọ àlìjẹ́nà ẹ̀ bá mi dìde fún Káyọ̀dé Sọ̀díkì ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ lu àlìjẹ́nà ẹ̀ jókòó sí àìsẹ́ gan ó sì wà lórí sí àìsẹ́ ta ló dìde ẹ̀yin wọ́n wò lẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ jókòó padà ẹ dákun gbogbo wa lágbára náà á sọ ní ìjọba jókòó padà ìṣẹ́jú kan mo fẹ́ sọ nǹkan mo débì inú mi ò dùn ẹ̀rín wa ń pa mí Nàìjíríà inú mi ò dùn àwọn kan ń kọ yàrá yọ̀bẹ wọ́n wà lókè lọ́hùn àwọn ọ̀rẹ́ mi ẹ wo bẹ́ẹ̀ ó dàbí ọjà ó fi hàn pé inú ńlá òkú ẹ wo ètò àlùjànnà tá à ń ṣe ń bí mélòó ni wá mélòó ẹ jẹ́ ká sọ̀rọ̀ mélòó ni wá ṣùgbọ́n mo mọ̀ pálíjánà kò yíṣì láti wọ̀ àwọn èèyàn díẹ̀ láàrin bẹ́ẹ̀ wo àwọn èèyàn àlìjánà bá ṣe jókòó ìdùnnú òun ayọ̀ lè ní fi jókòó sáàrin lágbára Ọlọ́run ìdùnnú òun ayọ̀ láfi bá lè wa lọ. kò ẹ̀rí ògbẹ́ni ẹ̀yin ẹlẹ́sìn Ìsìláàmù èmi àti Alhaji travel a lọ South Africa àyà nínú òyìnbó ìlànà àyà fídíò mo wá ń sọ nǹkan fàlájì pé inú mi ò dùn Alhaji ní kí ló dé mo nígbà kan tí mo mọ̀ àwọn ní fújì ni mo mọ̀ tí wọ́n máa ń ṣe jàgídíjàgan tí wọn ò báyìí tí ì kọrin kí wọ́n gbóra àwọn inú owó inú mo ní kí ló ń ṣẹlẹ̀ sí Islam àwa sì láṣẹ wá sí fáwọn èèyàn àwa làágbé microphone lákọrin pé mọ́jà mọ́yọ̀bẹ àlìjẹ́nnà dùn àwa làákọ̀ọ́kọ́ di Mike Tyson ọmọ mẹ́dàlí sódà bẹ́ẹ̀ ìbéèrè ní lóbìnrin ẹgbẹ́ mi lóhùn gbogbo tá a bá ń ṣe ẹni bá ti ń ṣe nǹkan fáyé lẹ́ẹ̀rí tí ó bẹ̀rẹ̀ ìjà lágbájá ló fẹ́ jẹ́ èmi ni ayé ló ń ṣe fún
mo ti ń lọ chọ́ọ̀chì Wàsíù Káyọ̀dé Sọ̀díìkì ló mú mi padà sí Islam ẹ bá mi fún látẹ̀wọ́ Allahu Akbar mo dẹ̀ máa ń sọ tí fi kú tí mo sọ ìfẹ́ kan tí mo ní sí tí màá fi kú rè. Shehu Kabir èmi nù ìfẹ́ kan tí mo ní sí ojú bẹ́ẹ̀ lọ ẹ wá bá wa wò lónìí àwa ni wọ́n máa rí bí ìjà láyé àtijọ́ ìjọba sọmílì kírísítẹ́nì ṣe mọ́ tábà ti ṣe Sunday school wọ́n máa pín bisikíìtì wọ́n máa pín sweet àwa ni wọ́n máa yẹ lọ́bẹ̀ ọba ní wákà kéwù ẹgbà àfáà méjì láti bí ilé bus stop ṣé máa lọ ẹjẹ́ yìí ẹjẹ́ mú Islam ẹjẹ́ fi Islam ká sọ di ẹ̀sìn fáàrí ẹjẹ́ mú Islam ẹjẹ́ ká sọ di ẹ̀sìn àríyàngàn ẹjẹ́ kí wọ́n gbé èèyàn Islam kan lójú kó rẹ́rìn kó fọwọ́ kan kó máa lọ kó máa ní ṣé bí èèyàn gbá lójú lánàá Muslim yẹn tó fọwọ́ ra àwọn èèyàn làwọn pípù yẹn ṣùgbọ́n bàbá fàáfà wa fọ tí ló bá lò fẹ́ fi padà ó ti sọ fún gbogbo ọmọ ilé eke pé lọ́mọ kọ́kọ́ ń fún ẹ jẹ́ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ mo bi aláàjì pé kí ni kí n wọ̀ mo ní ṣe wọn jàlámíà oníwà látà don't pretend irun rẹ ò tí ì kún tó tí irun rẹ bá kún mọ́ wọ́ mo sì wọ sẹ́sà and trouser torí mo fẹ́ rálì jẹ́ náà wà alábòsí lọ́lọ́mọ bá dénú jù ọlọ́run ò ní ṣe gbogbo alábòsí. mo wá fi ọlọ́run bẹ̀ yín pírẹsidẹ́ǹtì olórin ló ń ṣe nǹkan ó yẹ ká máa lọ ká máa bọ̀ ní wọ́n máa yẹ̀ wá rò pé ẹ̀ aṣọ táwọn mùsùlùmí ń wọ̀ ẹjẹ́ ó débi ìjà ẹ̀ rò bí apẹ̀ pàtí ìjà ni mo fọlọ́ọ̀bẹ̀ yín ẹ bá mi sọ fún ẹni tí ò bá ti gbọ́ bá mi sọ fún Káyọ̀dé Sọ̀díìkì bí wọ́n bá ẹnì kan tó bá mi ní jẹ́jù mo pe eléré mẹ́ta pé kó wá bá mi wá bí oníṣẹ́ àwọn àfáàyàn oníjà ẹ̀rù ń bà mí táwọn kírísítẹ́nì bá sì bẹ̀rẹ̀ gbogbo wa ó yapa síbẹ̀ wọ́n sì burú jù wá lọ ṣe àpọ́nlọ́ ló mọnú adákẹ́jẹ́ àwọn kírísítẹ́nì tí wọ́n bá ń wé èrò chọ́ọ̀chì àwọn àfáà wa ìwọ̀n wọlé wá tọ̀ ó ṣe jẹ́ pàwọ́ ni ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ẹni tó bá fẹ́ pé òun fẹ́ di Islam gidi òun fẹ́ gbé Islam ga ẹ jẹ́ ká máa fi Islam yangàn lọ́nà tó ní sùúrù lọ́nà tó tọ́ ẹ̀yin yá wa yín dà ẹ̀ rà níjọ́ náà wọ̀ ọ́ ẹ bá wa bẹ àwọn ara wa kí á gbé Islam lárugẹ kí n tó máa lọ táwọn kírísítẹ́nì bá ń ṣe fíìmù wọ́n máa ń gbowó wọ́n fún wọn lówó wọ́n á ṣe christian film wọ́n á pọ́n lé ẹ̀rí pásítọ̀ tó ń bu wọn mà ẹ̀rẹ́ ẹni tó ti ṣẹ̀ tó nílé ńlá tó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀dá kan mélòó lẹ sọ bẹ́ẹ̀ tẹ̀lé sponsor Islamic film ẹ sọ̀rọ̀ ọ̀nà táwa náà lè fi gbà polówó ẹ̀rẹ́ ẹ jẹ́ ká polówó Islam lọ́nà tó dùn ẹ jẹ́ ká polówó Islam ẹ mọ orúkọ àwọn ọmọ mi yíbò nìyá àwọn kírísítẹ́nì khalidi aliya ẹ̀ṣẹ̀ tí wọ́n sì lè sẹ̀mí ni pé kí wọ́n má ké fatia lágbára ọlọ́ọ̀lẹ́ ìwà ìjọ́nà lọ́wọ́ wọn ṣèjú wọn gbọ́ sọ́dọ̀ àlọ́ mi kàrí ẹ fún mi látẹ̀wọ́ ṣe ẹ ti rí ní ìsìnkú tọrọ ni tọmọ ìyá méjì bá bára wọn sọ̀rọ̀ kan bá rẹ́rìn jáde fẹ́ wa náà wọ́n bá bọ̀ ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ tá a rojú ọlọ́run ní tí mo sọ yìí ẹni tó bá wù kó imú mi ó fún mi ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nnà ni tó bá pélé mo sọ fún imú mi inú mi ó dùn kì í ṣe ìtajà ọmọ ìjà ń ta tí wọ́n wà ní mo kú ibi tí mo lọ wọ́n wo mo fẹ́ gbà hàn sọ́dọ̀ aláǹdà bí kárí. makana muhammadin abadi ni rijali kun walakin rasulillahi wa khataman nabiyyin wa kana Allah bi kulli shay'in alim. أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا اذكروا الله ذكرا كثيرا. ẹ̀rí lọ́jọ́ òní àyè wà ọ̀rọ̀ wà ẹ̀yin bàbá màmá tí ń bẹ̀yìn kálọ̀ gbogbo lé ní mo kí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí àríjàlùkọ́ amọ̀hánà aláìníṣáì ajìjì mọ́ àti bàfọ́ oníbàbá ti wá bí ọlọ́run ọba tó rí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún ipò nígbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín ajìmọ̀ ìdíyìn bàbá àdínì ìdí mékì bàbá àdínì gbogbo di olówó a máa ń wúre yẹn on the 14 tí ń bọ̀ ọlọ́nà síbi kì í máa ṣeré bámudínì ikú kálẹ̀ o ayẹyẹmí dáúdà rẹ̀ ìkan lòun kó máa bọ́ gbé láyéláyé àwọn tí Ìkòròdú connection ni akérèmí tí ń jẹ́ mọ́ ọ̀ṣùdì ọkọ̀ alájàgà níyà
ìlàlẹ́ àmọ́ mi inshallah Abubakar Abdulsalam ọmọ Bọ́lá Dalẹ́ lóṣòdì ìlàlẹ́ àmọ́ mi inshallah tí a ní Ìkòròdú ọlá tó kún bọ̀ Ìkòròdú bàbá mọ́ríyámọ́ o ní iṣẹ́ amánu pẹ́yìn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kò ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ni o tí ẹni Ìkòròdú torí pé bọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ ọlọ́run á ṣe bẹ́ẹ̀ bọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ ọlọ́run á ṣe bẹ́ẹ̀ ni. Ajani bàbá ẹ̀kọ́ ìgbàgbé ọ̀dà tẹ fi ń pọn mi kò ní ìbọmọ kíkẹ́ ṣírò kẹ́sìrò èèyàn sí ìrírí ìlàtọ̀ ìjọ tó ti pẹ́ alájà àwọn onífújì ni wọ́n máa ń wí pé bí bá ń jáde lọ máyà mi dání jayé orí ẹ ajá Akínọlá bá ọba ẹ wo ẹjẹ ń dọ̀bálẹ̀ fún bàbá yìí torí pé oríṣiríṣi ráfù ni wọ́n wà oríṣiríṣi ni wọ́n ṣe gbé lóru àná ajílùkàn bàbá ọlọ́wọ́ oníbà àìjẹ ẹ̀gbá ni wọ́n ti débi ọkọ̀ alájà alára ọba sí ìrìkì ajálùkàn ajáramọ́ta aláyí aláùsá ìkẹ́ ọlọ́wọ́ bá tó ní kó máa gbọ́ ọgbẹ́ láyéláyé ìkẹ́ ọlọ́run ní ìjẹ́ ramọ́ta ìkẹ́ ọlọ́run ní ìjẹ́ ramọ́ta ìkẹ́ ọlọ́run ní ìjẹ́ ramọ́ta ramọ́ta ajáramọ́ta aláyí aláùsá Abdulrahman ní ìṣẹ́mọ̀ ìdúpẹ́ àwọn ti Ìbàdàn ní aya Monsuru my mother òyìnbó oníkáyà lẹ́kọ̀ọ́ lẹ́lẹ́nu wá òyìnbó oníkáyà ìlú Abẹ́òkúta ìkẹ́ ọlọ́run kó máa bá yín gbé láyé wọ́lá ànábì yóò ṣe ńlá Ajani ẹ̀ṣọ́ ìlú dúpẹ́dúpẹ́ aya bàbá mi Akínọlá kó nígbà ìjẹun ajá àtẹ̀ṣirò ajá Bọ́lárìnwá heart lára àwọn bíi màmá nìyẹn ó nílò tí mo fẹ́ fún màmá ní award ìfìlẹ̀yìn tó ṣẹlẹ̀ tó ré kọjá ìyá dúró ti Sídíkì gbọ̀ngbọ̀n kó ní bàjẹ́ láéláé Haji Mustapha Ọ̀dẹ́dẹ́lé national president Alifatu Kori àwọn tá àdàǹgbà honorable Dike Alimọ̀ṣọ́ àwọn tí ń kó wa jẹ nìyẹn tí wọ́n ń kó wa síkù Haji Ismaila ìkẹ́ ọlọ́run kó máa bá ìgbé mọ́ ń gbọ́ ọjà kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó o bá fẹ́ rà lọ́rí Haji Ismaila o construction company àwọn kan náà lálápàtà nílùú Èkó níbi ìfẹ́ka òyìnbó eléko ìkẹ́ ọlọ́run kó máa bọ́ ọ̀gbẹ́ láyé àjọṣí òyìnbó onírin kó ní ìbàjẹ́ ò láyéláyé orí mi má jẹ́ àwòjẹ́ nílé orí mi má jẹ́ àwòjẹ́ nílé. Vice President ìnáwó. Orí mi má jẹ́ àwòjẹ́ mi o. Orí mi má jẹ́ àwòjẹ́ mi. Ìgbàgbọ́ Olúwa ìgbà ìyá. Ìgbàgbọ́ Olúwa ìgbà ìyá. Ìgbàna bí ọmọdé ọmọdé ìròyìn àṣàkára ni bíbí mi ríra àwọn àṣàlámọ́ ni wọ́n sọ pé àṣàlámọ́ ààrẹ ìwọ. Tí a lè kóró ẹ mọ gbẹ́sẹ̀ nígbà kó Bọ́lá Mustapha national president Alifatu Kori gbàmọ́dí oyún bàbá mi ní alábọ̀mọ́ yìí ó ní ìgbà ìjẹ́ ẹkún yìí pàdé ẹ̀mọ́ ọdún 14 gbogbo olùṣẹ́ àgbà àlejò bàbá àdínì gbogbo ìdí olówó oyè tuntun ní kò nígbà ìjẹ́ ìlàyé orí mi mọ́ jẹ́ ọ̀jẹ́ nílé orí mi mọ́ jẹ́ Bọ́lárìnwá ìyá mi heart olùwà ìjẹ lọ́lá náà bí iye iṣẹ́ ńlá ìgbà bó olúwa ìgbà ìyá ìgbà náà bí ọmọdé ọmọdé
sàkárà nu àgòrò yìí níbi àwọn wọ́n sálámù ní wọ́n sọ òkèèrè sálámù àlẹ́kùn. èèyàn sálímọ́nù ní ìgbà ìgbà òkúròdó. àjùkà ṣeré mọ́wọ́lẹ̀ mọ́rábà wọn. ajáde rọ̀ṣì wọ́n gbẹ̀sẹ̀ ní kọ́kọ́ wọ́n jágbọ́ jọ̀lọ́jọ́. akéré mi ti jẹ́ mọ́ ṣubìrì òyìnbó ní ọ̀ṣubì. at the same time ìlú blood industry. àwọn tàjà connection kò ní bàjẹ́ láìláìláì lọ́lá mọ́mọ́ ń dókúlé. ọ̀nà rẹ̀ wípé bàbá mi àjẹ́ àfihànlá ẹ̀mọ́ mo lẹ̀ kẹ́ ẹ̀ máa ra ìgbà lọ́wọ́ bá kó máa bá ìgbé láyé. ohun tí mi ní máa fi lọ́ra mi lójú níwájú ilé ọlọ́wọ́ ọba òní jẹ́ ìgbéraga ọlọ́wọ́ ọba òní jẹ́ wọ̀ ní láìláì àjù àfihànlá olùbàjẹ́ láìláì ọ̀tá kan ń ṣe láàásán ní olùbàjẹ́ láìláì. kásìrò mi wọ̀ rẹ̀gẹ́ kásìrò mi wọ̀ Haji Ismail Laro chairman G14 president G14 àti chairman tàwọn àwọn àkárí ó lọ bẹ́ẹ̀ lọ́la mọ́ ọmọkùnrin gbogbo èyí ká ṣe lórí ọmọ nínú ilé náà ó sì ti ìdáwọ́dọ́ Ismail Lami mọ̀ ọmọ rẹ̀ náà ó sì ti ìdáwọ́dọ́ àsìkò lọ́la ó wà ní ìmọ̀ràn àgbélò. alájìlú kan ọmọ òwúrọ̀ kárọ̀rá. iṣẹ́ àgbàgbà àrùbọ̀ máa gbọ́sẹ̀ nígbà kan. alájí àmì wọn náwó mi lọ́wọ́ o. abẹ́rẹ́ mi máa ṣubú èèyàn sí ibùdó tó ti pẹ́. agbóró tí wọ́n tọ́ aláwọ̀ tọ́. Ajani bàbá tí wọ́n tọ́ aláwọ̀ tọ́. èrò ìbàjẹ́ tọrọ sí ẹ. àní gbogbo ìlàlẹ̀ gbogbo ọ̀rọ̀ kò lọ. tí ẹ màmá láti dára ìgbà tó bá kọ̀ọ̀lẹ̀ jájá. abẹ́rẹ́ mi máa ṣì ń bí. èèyàn kẹ́sì ló ní ara ìlú. ọ̀nà rẹ̀ bí ìdè mọ̀ gbọdọ̀ o. ayẹyẹ mi dáúdà wọ́n kẹsẹ̀ ní lọ́kọ̀ o. wọ́n wọlé máa rọra. tẹ́ḿbò ọ̀nà rẹ̀ bí ìdè síbù. aláwàsá àdàrú àmọ̀rí àgbà. òyìnbó ẹlẹ́ran president bọ́sí. wọ́n kẹsẹ̀ ní gbọ̀ngàn Ismail àwọn náà ń gbọ̀gbọ̀ yìí náà sì ní ìgbà yọ̀gbọ́. ọ̀nà rẹ̀ bí ìdè òṣèlú ìdúgbẹ́dúgbẹ́. Haji Ismail àmọ̀wòlẹ̀ o. Isiaka lànà kò mọ̀wòlẹ̀ mọ̀ gbẹ́sẹ̀ ní ìgbọ̀ngàn. gbogbo ẹ̀yin àbá àti ń bẹ ní ìkàlẹ̀ gbogbo ìlójú. gbogbo ẹ̀yin kúsírìkì tí ń bẹ ní ìkàlẹ̀ gbogbo ìlójú. lọ́yà àwọn ọmọdé òní ìdọ́lálá. ẹ kí rámọ́tà láàyè rámọ́tà aláwùsá rámọ́tà láàyè mọ̀wòlẹ̀ o. ajá níbi ìyẹ̀mọ̀ gbẹ́sẹ̀ ní ìgbọ̀ngàn. ìtọ́ lọ́nà tó máa bá yẹn ti láyé. àṣìwò nàlá o ẹni ìmọ̀ràn wà kélo. wàhálà. àṣìwò nàlá o ẹni ìmọ̀ràn wà kélo. àṣìwò nàlá o ẹni ìmọ̀ràn wà kélo. Haji Isiaka mọ̀ òwúrọ̀ máa rọra. alájàlú kan ẹ máa wọlé máa rọra o. ẹ kí rámọ́tà láàyè rámọ́tà láwùsá. ajábà sírámọ̀ òwúrọ̀ ọ̀dọ́ mọ́ra alájàgbọ̀n kan ẹ̀ṣẹ́. ajìlúgàn bàbá mi ẹ máa wọlé máa rọra ẹ̀ṣẹ́ mọ́ òwúrọ̀ o. ajìdámilọ́lá wọ́n wọlé ọ̀hún kìrìsìtẹ́ntì ọmọ gbẹ́sẹ̀ yìí kò mọ́. ọ̀rọ̀ wa yóò sì yá o. yóò dá bàbá lè ṣàdúrà. ayẹyẹ mi dá òun bẹ̀rẹ̀ olóde náà
ayẹyẹmí dáúdà oṣù ayẹyẹmí dáúdà rẹ ló náwó ìdílé lọ ajìdámilọ́lá àmọ́lárájí ẹmọgbẹ́sẹ̀ ìgbòrògbọ́n alájà mọ̀tí àwọn gbọ́nà adédọ́yìn aláwàsá làwọn àmọ̀rí àgbáyé aláwàsá làwọn àmọ̀rí ọjọ́ orí ọlọ́wọ́n ọbẹ̀ ẹja ṣèkìrì. ẹ̀yìn ìjà dúró ẹ má bínú àlájà ẹ má náwó fún mi ẹ bá dájú ẹ má. ẹyẹ nínú ìwé láti rí ẹ ṣe kí àǹgàdá ní. ẹ ṣe bàbá ní kí aláàjì máa bá lọ báwọn ilẹ̀ oṣù ètò sì pọ́nlẹ̀ tá a sì ṣe wàláhì àtàwọn ẹnáwó àpàrà náwó wàláhì kódà á náwó àwọn tá a gbé mọ́tò wà kékeré owó epo nìkan ní òkun lápò wa àwọn tá a sì gbé mọ́tò wà déédéé owó mọ́tò lè wà nìkan náà ní òkun lọ́rọ̀ àwọn aláǹdẹ́bì ẹsẹ̀ náà ti nẹ́lẹ̀. ẹ bá ṣe náà tẹ́lẹ̀ kan sẹ́yìn àdìsí mo ṣe ní kálájú ò dáwọ́ dúró mo fẹ́ lọ tọ̀ ni mo sì rí pé báwọn kan sí ń ná láàjì lówó bọ́ndù wọn náà wọ́n ń pọ̀ náà lé mi ní àìtí ìdí ibi à ń lọ. ibi à ń lọ gágágágágá wọn ní akọ́kọ́ mú yòó ná ẹ̀yin ìyá wa sẹ́ẹ̀bínú torí pé nígbà tí mo rí pé ẹ fẹ́ máa sílé owó iṣẹ́ àlùbáríkà láti gbé Islam ga mo ní ẹ lọ jókòó ní tí MC fi dùnnú bó bá wù mí lè ní kí Fáṣọlá dìde MC ló sọ bẹ́ẹ̀ bó bá wù mí lè ní ó jókòó MC ló sọ bẹ́ẹ̀ àmọ́ bí tẹ́yìn ó ti tẹ́ni bó bá lọ bí n bá gbé máìkì lẹ̀ mo bá ti ní ó dìde àwọn tí ó gbọ́ mi bí wọ́n gbọ́ mi sí wọ́n wà ń sẹpẹ́. Alhaji Muhammad Damilola. Alhaji Muhammad Adex ìwọ náà wà fún wa lórí o. tójú bá kàn tí ó rọ̀ ó kiri bá kàn tí ó sọ ọ̀gbẹ́lẹ̀ a máa dá koríko láàmú ẹni tó ń kígbe sí àbíyé ló fi àbíkú òkú ọ̀rọ̀ ló ń sọ ṣùgbọ́n ẹjọ́ kó máa yẹ irú wọn. àlejò orí kókó jẹ́ àjòsí lójú títí kó dídá máa yọ no condition is permanent. ọkàn jẹ́ pé kọ́lọ́n bá ń ṣeré ibi lọ́ máa ń jẹ lójú títí bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run kò dàrú mọ́ lọ́wọ́ ní àwa ní kábẹ̀ lọ́n fún ìwà ohun kó ohun tí ń wà kó má ṣe kó pa wá ohun tí ó pa wá kó má ṣe wà lọ́lá ànábì oníṣẹ́ ńlá lọ́lá ànábì oníṣẹ́ ńlá lọ́lá ànábì oníṣẹ́ ńlá. oníkéwù ló bí mi àwọn onímọ̀ láwò mi. onímọ̀ ló tọ́ mi àwọn ẹni aláwọ̀ láwò mi láti lọ́la mọ́ mi ní ọ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ ọdún bí ẹ̀rọ àfẹ́sì ọjọ́ tó rà ní bébí rẹ̀ ọ̀ṣọ́ fọ́ rà nínú ọ̀gbẹ̀ mi. ẹni táwọn làwọ̀ sọ́kọ́ ìpìlẹ̀ ní kálọ̀ ọ̀wọ̀sẹ̀. ìdáhùn làwọn sọ́kọ́ ìpìlẹ̀ ní kálọ̀ ọ̀wọ̀sẹ̀. inú kọ́mọ rẹ̀ ní kọ́mọ wẹ́lẹ́ bó ti tán àbí káká ọkọ̀ mọ́tò kọ́lọ́ ní ajá bíbí rẹ̀ ọ̀ṣọ́gbọ̀ nínú ẹ̀jọ̀ mi. dàmí lọ́lá mọ́ mi ní ìgbà wọ́pọ̀ yọ̀bí. ṣé o ní gbogbo ọ̀rọ̀ tabatọ́ sí ni gbogbo ọ̀pátá màmá ló lé sí o. bẹ́ẹ̀ ni alájí. ṣùgbọ́n gbogbo ìsìnká mi lọ́lá gbogbo ẹ̀kọ́ ló lóye máa ń fọ̀ ọ́. wọ́n wí. gẹ́gẹ́ bí ọ̀fà tabatá sí ni òṣèlú fẹ̀yìn padà wá o. pẹ̀lẹ́ pẹ̀lú mọ́bínú kò lè jiná gbé kíkẹ́ dáadáa sí ni lára. àti pé tá a bá wo dídùn ìfọ̀n àwọn adé ìfọ̀gbọ́n àti pé onílù ni òní bẹ́ẹ̀ kó tú rárá. asáfẹ́ ni pé ẹ ká sá fún
ilé ìjàkọ́ kì í ṣe pẹ̀lẹ́ rárá ṣùgbọ́n wọ́n jàmọ̀sá là máa kíkàdé lọ́wọ́ lójú ogun àti pé bá a bá wa lágbọ̀nà mìíràn tó tó kù gan wẹ́ wọ̀láì èrè àgbà ọ̀jọ́ oníkẹ́wì lóní onímọ̀ lóòótọ́ onímọ̀ lóòótọ́ àwọn èèyàn lọ́hùn náà tọ́ mi ò oníkẹ́wù lọ bí mi ò onígbé mi ní ìrẹsẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ oníwàhálà yàtọ̀ sáfì wọ̀. Àbáfi Àkàndé ọba onídìrí ẹ̀sìn gbàmíláyè olómi aláwọ̀ sẹ́lá ọmọ wápálá paramount king of music ọ̀rọ̀ tó fi ń yàwọ̀ ọ̀tọ́nà náà ṣèjọ́sẹ́ ọ̀tọ́ láéláé. ọmọ alágbára lẹ́ ń wò yan. ó yá oníkéwù lọ bí oníkéwù lọ bí nìyàn. onímọ̀ lóòótọ́ onímọ̀ lóòótọ́ àwọn ènìyàn lọ́wọ́ tó mi rán oníkéwù lọ bí mi rán. onímọ̀ lóòótọ́ oníkéwù lóòótọ́ oníkéwù lọ bí àwọn ènìyàn lọ́wọ́ tó mi rán. onímọ̀ lóòótọ́ olúwa rẹ̀ lẹ̀ lóòótọ́ mi oníkéwù lọ bí wọn ò sì ṣe rákà tó mi rán. onímọ̀ lóòótọ́ mi lórí ilé tí ẹ̀ ń rọ̀ nínú ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ oníwàhálà yàtọ̀ sẹ́yìn wọ̀. ó dà èmi gbọ́ngàn èmi gbọ́ngàn èmi gbọ́ngàn èmi gbọ́ngàn èmi gbọ́ngàn èmi gbọ́ngàn èmi láyé mi èmi láyé mi èmi ní tèmi èmi ní tèmi èmi nọ́mbúyẹ̀ èmi nọ́mbúyẹ̀ olórí. ẹsẹ ẹgbẹ́ anulọ́lá ẹ̀yin onílù ẹ̀ wá lé ẹ̀yin ìyá wa ẹ bá ń gbọ́dọ̀ tóbi ẹ bá ń gbọ́dọ̀ tóbi tani piano ń lọ́wọ́ wọn ọ̀rọ̀ àṣẹ yóò fún yín kékeré sọlá nàbí karim bá a ti ń kọrin lọ tí dánilọ́lá ń dá wa lára orin Alhaji Kudus Àkàndé Òbésèré pápá nù ṣé mo sọ fún yín pé èrò pọ̀ níjà àlùjànnà báwọn kan bá ń ṣeré èrò lè pọ̀ ńbẹ̀ wọ́n ká máa ń ṣeré náà lọ à ń ṣeré àlàáfíà ẹ bá ń gbọ́dọ̀ ń tóbi fún Alhaji Abbas Àkàndé Òbésèré pápá tó síbẹ̀ ẹ bá ń gbọ́dọ̀ tóbi ẹni tó bá fẹ́ wọ àlùjànnà ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu Akbar Allahu Akbar. Papa ẹyẹ bọ Abbas lọ́wọ́ mọ́ mi ò láìpẹ́ o mi máa ń bẹ̀rù Alhaji Kudus mọ̀bọ̀ wọ́n bá mi lo ìṣẹ́jú márùn-ún kásẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn isman wọ́n bá mi lo ìṣẹ́jú márùn-ún kákan fi orin ọ̀la orin yìí ẹ má bínú mi ò tó bẹ́ẹ̀ o ẹ dákun bàbá lè wò kó nínú wa bá wa kọ́ bẹ́ẹ̀ ìṣẹ́jú méjì ẹ gbọ́ o papa lóò kun tó lóò kó nínú wa. àwọn yóò ní oṣiṣẹ́ bàbá wọ́n lò bẹ́ẹ̀. orí bíi náà ti yàgbẹ́ sábọ́ lójú mi. olórí ìṣẹ́jú méjì ní bàbá òun ní ìpẹ́ àwọn èèyàn máa ń jẹ́ lọ́sìn. pápá ló fi àmọ́dìbò ọ̀pá mi ṣe fún ìṣẹ́jú méjì. wọ́n rí sì fi mo ṣe ní kí pápá kọrin. ìṣẹ́jú márùn-ún. ẹ bá mi yí ó lóun Alhaji Kudus èmi ò sì gbàgbọ́. ó dùn mí níbi ìfẹ́ bá ti méjì bá ti jà ṣé wá rẹ̀ tí ó mú yàn kó mú ọ lọ ní ọlọ́run kó bọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ tó bá tún náà ń bínú wà láì ọlọ́run ó béèrè. ṣé ẹni bẹ́ẹ̀ ló ṣe pé pápá ìṣẹ́jú méjì sọ fún ọlọ́run pé tó ká ṣe ní máa ṣe ọlọ́run ju gbogbo wa lọ sọ fún ọlọ́run pọ́lọ́run ju gbogbo wa lọ dákun. àwọn ìjọ aláìlá ọ̀la wàlá gbọ́ta ìlà bìláwò yazidi. Anjọ́lá láọ̀lá wàlá gbọ́ta
alájú wa sí sọ́díkì olóńgbò lẹ́yìn ìjọba ní ọ̀rọ̀ gbogbo ayé báyìí lọ́nà rí lọ́nà ọlọ́run bá àwọn àjọ wọ́n sí sọ́díkì ọlọ́run jẹ́ kẹ́lí àfọlọ́run wọn bá gbogbo ẹ̀dá tó bá sí lọ́lọ́dún mẹ́rẹ̀ wọ́n gbogbo lọ́gúgún ní lójú ọgbẹ́ orí rẹ̀ wá sí ní oúnjẹ lára ọ̀la wọn lágbó ẹ̀ka ìhìnà ìhìnà ìmọ̀sí ọlọ́run gbogbo sáńtara kò sọ ògùn fún mi kò sọ fún kò sẹ́yìn mọ́ kọ́rọ̀ yìí tí ó bẹ́ẹ̀rù ọba ìgbàwò rábí wọ́n sí sọ́ọ̀dí ọlọ́run gbogbo sáńtara kò sọ ògùn fún kò sọ fún kò sẹ́yìn mọ́ kọ́rọ̀ yìí tí ó bẹ́ẹ̀rù ọba ìgbàwò rábí èyí tá a ṣe lè wá sí sọ́díkì wọ́n á fáwọn mọ́kànlá wàlíyà wọ́n á fáwọn mọ́kànlá wàlíyà èyí tá a ṣe lè ajásí wọ́n á fáwọn mọ́kànlá wàlíyà wọ́n á fáwọn mọ́kànlá wàlíyà àgbẹ̀dá lójoojúmọ́ àràfàánù mo tọrọ gbẹ̀gà gbẹ̀gà lójoojúmọ́ àràfàánù aláàjì wà sí sọ́ọ̀dìkì mo kẹ́yìn wọn níyà àràfàánù aláàjì wà sí sọ́ọ̀dìkì mo kẹ́yìn wọn níyà àràfàánù. Mo tọrọ gbẹ̀gà gbẹ̀gà lójoojúmọ́ àràfàánù. Mo tọrọ gbẹ̀gà gbẹ̀gà lójoojúmọ́ àràfàánù. Gbogbo ìtẹ́jẹ́ wọ́n sì sọ́ọ̀dìkì mo kàn wọ́n níyà àràfàánù. Àtọkùnrin tẹ́lẹ̀bùn mọ̀kànlá wáyé wọ́n fánà mọ̀kànlá wáyé òun pẹ̀lú yàrá mọ̀kànlá wáyé wọ́n fánà mọ̀kànlá wáyé sáyé ọmọ bá lógun mọ̀kànlá wáyé wọ́n fánà bàrí máa dé kú kàlọ́ mọ̀kànlá wáyé wàràfàánù mọ̀kànlá ọ̀nàrẹ́bù gbàmíyàtọ̀ mọ̀kànlá wáyé wàràfàánù gbàmíyà ìyàwó tàbí bá lógun mọ̀kànlá wàràfàánù mọ̀kànlá wáyé. Asisu Alei Muhammadu Harisalagu
àmọ́ lẹ́yìn gbogbo ayé láwọn jẹ àwọn ilé adájọ́ ṣe. ọmọ balógun ló fà ní ìsinmi ọ̀rọ̀ ṣéèkì máa gbọ́ balógun tó ń jẹ fàájì lóṣù àfijù àǹfààní èyí target láàbílé kọ́rọ̀ lóṣù ó máa ṣe fàájì balógun èèyàn láti tó ń lọ wá sí òní ìsẹ́yìn sẹ́yìn ó gbà. Bàrí máa bẹ̀ máa gẹ́sẹ̀ ìgbọ̀ngbọ̀n ọmọ tí a bọ̀ bá gbọ́ ìyàwó bàrí ìyàwó abúlé tàkókò níwá ẹ̀bọ̀sì tó ń jẹ́ máa yọ bàbá ìtọ̀ máa wọ lẹ́nu ọ̀lọ́ tí ó máa wò ní ìgbà ọjọ́ ọjọ́ tó rẹ̀ ṣe dámilọ́lá ẹ̀sìn ọ̀sán ní lẹ́yìn ọ̀dọ̀ ṣe dámilọ́lá apáta sí burúkú omi kò wá àṣẹ sáyidá sì máa ó lọ ọmọ yẹn sáyidá sì máa ó lọ ọmọ yẹn. ó lọ ṣe é sẹ́yìn ìgbà tí ẹja máa fi gbádùn ṣáyé ìgbádùn láàyè lápò títa lọ́jú àìsí tó gbọ́ sọ́ọ̀dìkì sọ́ọ̀dìkì àìsí wá fún ìgbésẹ̀ títí fáyidá tún jẹ́ ọmọ yẹn fáyidá tún jẹ́ ọmọ yẹn. ọmọ afọlábí máa dákan jọjọjọ ọmọ ìfẹ òkèrèfé òkèrèfé jẹun ọmọ àwòyíwá ló má bà rẹ ní lórí tó tó ń bọ òmùjọ bàrí máa gbé mọmọ ọmọ tẹ̀lé ọ̀pọ̀ ọmọkùnrin ní ìsìnkiri lè àgbé bàrí máa dé bàjẹ́ sílé wọn ò rẹ́ wọn ṣe. Àlébàjẹ́ sílé àwòrán ọmọ ẹ̀jẹ̀ bàrí máa dọ́gba ọjọ́ sí àlébà ọjọ́ sí àlébà ọjọ́ sí. Áfíìsì àgbẹ̀bí àwọn aláṣí wá sí ilé. Fìsí àtúnṣe sátì ayọ̀lájú wá sí ìlú fọ́nkẹ́sì àwọn kí ìwé ṣe oṣù méjì pẹ́ máa ń sọ́kọ̀ ọ̀nùṣọ́ ìwà sí sọ́ọ̀dì kì ló ń gbé alẹ́ òmùjọ à ń jọ lára ọ̀la wà lágbóradà ìlà. àwọn ń jọ lára ọ̀la wà lágbóradà ìlà. ọlọ́run gbogbo sáńsára mo fẹ́ òun kan kò sábà kan kò sábà máa kọ́rọ́ yìí mo fẹ́ rí o. ọ̀nà lébù ìgbàgbéyàwó àyàmìbá lébù ìgbàgbéyàwó ó ṣe lásán connection ó ń tẹ́ni lẹ́sìn dání lẹ́sìn ọ̀nà lébù ọ̀nà lébù ọjà gbàgbéyà ẹkú ìgbé aláàjì wá sí ìròyìn sọ̀ọ́sì kìíní ọ̀dọ̀ bá fi sábà ìròyìn sọ̀ọ́sì kìíní àwọn sàkóńdé olóko òjò tó ń jẹ́ máa ń gbé ọ̀nà rẹ̀ ojú ìgbàlùyà èèyàn yálẹ̀ jẹ́ àdúgbò máa wọlé wọ́n fi lẹ́yìn sọ̀ọ́sì kìíní òṣèlú lọ́wọ́. Jìbìtì ọmọ ní ẹ ṣìṣì jìbìtì wọn dẹkùn jẹbi wọn bí láwùjọ òfin kiri Ọlọ́run kò jẹ ṣe kò bẹ́ẹ̀rẹ̀ òdùgbà o. Òṣèlú ìjìyà wọn ìjìyà
ayàtọ̀ sí ṣáńtà yìí náà lò ń ṣe ìjọ ayàtọ̀ sí ṣáńtà yìí náà lò ń ṣe ìjọ. lẹ́yìn gbogbo ayé máa ń jẹ àwọn ìlà alájọṣe gbogbo ayé máa ń jẹ àwọn ìlà alájọṣe. ọmọ ìjọ gbọ́dọ̀ ń gbọ́ kòsò ìdìbò rẹ̀ wá ọmọdé ìdìbò náà lóyún sọ́ọ̀sá ilé ìyọ̀ ọmọ ilé twenty olóògùn àrùjọ olóńjà ayọ̀ wọ́n ń lẹ̀ ìyàlẹ́ oníṣẹ́ gbọ́ngà kìrìkìlà oníṣẹ́ gbọ́ngà kìrìkìlà. ó ṣe wá yí ìjì ó gbà wọn bàbá ọṣẹ ó yà. ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله. ẹ dákun olórí rẹ bá ń gbọ́dọ̀ tóbi nítorí aláàjì kùdú sàkọ́dé ìgbésí rẹ bá gbọ́dọ̀ tóbi. ẹ̀yin olórí Islam. alhamdulilayi wa salamu ala ibadihi lẹ́yìn ọ̀sọ̀ba. alhamdulilayi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله سبحان الله والحمد لله. mo wá rí gbogbo gbogbo ajíbá arámọ̀ mi nà ó bàbá mi ẹ̀ máa wọlé lórí máa wà òkè ọlọ́run tó máa wà ìgbéla ìbáramọ̀ ìyẹn sí ìgbà ìyọjọ́. bọ́lọ́n bá tó yẹ ẹni bọ́lọ́n bá tó yẹ ẹni bọ́lọ́n bá tó yẹ ẹni ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ọ̀la bọ́lọ́n bá tó yẹ ẹni. ajíbá arámọ̀ nínú ìyẹn Abdulrahman ọlọ́jọ́ ìlú èdè pẹ̀lú wájú láì dáwọ̀ ìdòdò ìbátan ní mo tó bẹ́ mọ́. ajá ìfìnọ́lá bàbá mi bọ́ láàrin wa òdòdò ìbátan ní mo tó bẹ́ mọ́. ọlọ́run máa ń jẹ ìṣe ọlọ́run máa ń jẹ ìṣe ọlọ́run máa ń jẹ ìṣọ̀rọ̀ sọ níṣojú àwọn àjò lọ. ọlọ́run máa ń jẹ ìṣe ọlọ́run máa ń jẹ ìṣe ọlọ́run máa ń jẹ ìṣọ̀rọ̀ sọ níṣojú àwọn àjò lọ. alájẹ ó ṣe alájẹ ó ṣe. ajíkọ̀ bíbí náà wò lọ ó náà wá sí ìlú ọ̀rọ̀ lórí lọ́wọ́lọ́wọ́. wẹ̀yà mílíọ̀nù ikọ̀ lọ́wọ́ bá dé ìdìbò ìbò náà bá ń gbé láyé. ìyá tó bí mílíọ̀nù àwọn àjọ sẹ́rí fàtí ẹ̀kọ́ ìbálẹ̀ ìṣòro kọ́kọ́ ní ìlú. ọ̀nà rẹ̀ bùkà ní yàtọ̀ àdúrà lógún. ikọ̀ lọ́wọ́ bá ìbò náà bá ń gbé láyé. ìbò bá wọ̀ láwọn ọmọ òkò ìsìlámù márùn aṣàníyàn òkò ìsìlámù márùn aṣàníyàn. ajíramọ́ ni ìní ìnáwó pẹ̀lú wájú láì táwọ́bí ìlú òǹdòkó wọn náà sì ní ìbàlọ́gbọ́. àwọn ọ̀rẹ́ sì ní ìyàn àtijọ́ bára wà bọ̀ wọ́n jọ́ ti bẹ́ẹ̀ o. ọlọ́run dákun ìbọn má ṣe àwa o ìbá wọn lámú wọn pọ̀ ìdókòlè. ìsìlámù márùn aṣá òkò ìsìlámù márùn aṣàníyàn. àwa múmi ní márùn làwọn tẹ̀lé àwọn múmi ní márùn tẹ̀lé.
mú kẹ́mọ́ wọlé láàrin àwọn fọwọ́ dídá rẹ̀ tọ̀ wá sí níbẹ̀. ó ṣe ní òdúgbòdúgbò ìlàjà mọ́nì ìṣàlẹ̀ gbogbo mọ́nì oṣù. ìkọ́ lọ́mọ tó bọ̀ tó èdè táwọn lámọ̀ ọ̀nà ìdókòlè. èkó ìsìlámù márùn máa ṣàníyàn. èkó ìsìlámù márùn máa ṣàníyàn. àwa mú mi ní bálámù. àwa mú mi ní bálámù. ìwà lóko ìsìlámù àyèmọ́nù ìyá ìgbàgbọ́ nínú Olúwa sọláàtì ìtàkàtì wọ́rọ̀mọ́lá wàá ṣe ìbẹ̀yìn tí ìdùnnú ní sàkọ́ ìlú ìfẹ́gbẹ́. ajá abúsàsì kìrìkì ayàtò yìí wá sí òfin ọlásọdé mọlúdẹ kọrọra wọn gbẹ́sẹ̀ nìkan ìkan èèyàn sí ìmíjì ìyẹn abúsá wọn wúlò ọgbẹsẹ kì í lọkàn sísá ayọ̀ ọ̀nà sọ̀yà ajàmbá àti mọ̀ ìkànnì òkú má bá yìí dé àwọn lọ́ńdọ́n tọ̀tọ̀ sọ̀rọ̀ yìí alájà fàtì mọ̀ ọ̀nàwó sí ìlú àyọ̀dé jíjẹ́ wá sí o ẹ̀gbọ́n abúsá sí ìlú aláwọ̀ àṣàlà ẹ̀gbọ́n gbogbo ilé sí láì lọ́nà àyàtájú yìí ní London hausa London àyàtájú wọ́n wọlé o bẹ́ẹ̀ni tùtàmì ń náwó nítorí ẹ̀gbọ́n ìyàwó ẹni ẹ̀gbọ́n ìyàwó ẹni ẹ̀gbọ́n mọ̀nà Fátímọ́tà wọn kàrò sí ìlú àyàtájú yìí ní ìnáwó ẹ̀mọ̀ wọlé bàrọ̀ra ajé wá sí ìgbàgbé àgbẹ̀lọ́rẹ̀ ẹ̀mọ̀ wọlé bàrọ̀ra ìkọ̀ lọ́rùn tó mọ̀ bẹ́ẹ̀ tó ṣe wọ́n gbẹ́sẹ̀ yìí kọ̀ọ̀kan. àwọn ọ̀rọ̀ mi ló ti dára tẹ̀lẹ̀ mọ́jọ́ kó bá gbọ́dọ̀ wò. bẹ́ẹ̀ ó dára jù báyìí lọ ọlọ́run ọkùnrin. ájàgbà níyà. ajaga ni a ti mọ ìwọ ajá sí ìdìbò àìsí ìjàdùá ìkọlọmọ tó wọgbé ajaga ìyá náà àyàwó àìsí èsì ìdìbò àwọn ìdìbò àwọn lẹ́wọ́ wọ́n gbẹ́sẹ̀ yìí kọ́kọ́ wọ́n gbẹ́sẹ̀ yìí kọ́kọ́ ó yá àlà òwò akíngbárò báwo tẹ̀ tó yí dìbò tó ń tọ́jú. wàyílá olóyè wàsí ní omi àwọn òbí wá yìí. àjàǹkó ẹbí ìwà kí ní ṣe láì sáàbò tẹ̀lé. Bàlájí ọ̀nà òwò àkèyẹ sílẹ̀ òde ẹ̀dẹ́ olè mọ́í. Àlà àìlá òwò akíkàwò bàbá òkàdé. Bóyá gàdé àdàmọ́ àlìyá lóòrì. Àgbáyé dúró. ọlọ́gbọ́n wọn máa wọlé wa jà kí former chairman abẹ́ òkúta north local government ìwọ̀n gbẹ̀ngà Daniel odidi ọmọ ọlọ́gbọ́n wọn máa wọlé òkú ọgbẹ́sẹ̀ ọgbọ́n àwọn ti Ìbàdàn gbọ́ ẹ̀nẹ́sàn kọ́ńgò ọgbọ́n tàbí yìí ní London àbúrò tájú gidi ní London síbù àbáka mímú o àbúrò tájú gidi ti ń bẹ́ẹ̀ ní London lágbàdo wálé àwọn ti Ìbàdàn connection tó ní ìbáwí lọ́nà mọ̀ wọ́n ọmọ pápákọ̀ tí wọ́n bóyá ẹ̀yà bẹ̀rẹ̀ tó lórí ọlọ́run kọ bẹ̀rẹ̀ tó. Àjàyí ẹ̀yà bẹ̀rẹ̀ tó lórí ọlọ́run kọ bẹ̀rẹ̀ tó. ẹ̀yà bẹ̀rẹ̀ tó lórí ọlọ́run kọ bẹ̀rẹ̀ tó. mọ́dà kòkó
ẹ̀yà bẹ̀rẹ̀ jò sórí ọlọ́run kọ bẹ̀rẹ̀ jò ẹbẹ̀rẹ̀ jò ẹbẹ̀rẹ̀ jò mùsùlùmí mùsùlùmá ẹ̀yin bàbá ẹ̀yin náà mùsùlùmí mùsùlùmá ẹ̀jẹ̀ ìyàbẹ̀rù ọlọ́run ọ̀gbẹ̀jù ìkàwọ́ wọ́n dá gbogbo owó aláṣọ yìí kan. Rọ̀ṣídá aláwọ̀ àgbàlá àtẹ̀rọ̀ṣídá dùn máa jò alájà rọ̀ṣídá dùn máa jò ìtàgé ọmọ mi ìṣálá. Ìṣọ̀lá gbogbo ọjọ́ ìbò táwọn ìlànà wọn ń nà àgbẹ̀ wọn dà ó ọmọ kékeré pẹ̀sẹ̀ntà òwe sálọ aláwọ̀ sálà wà mọ́ríà wà bíbá wà mọ́ríà wà bíbá ọlọ́gbọ́n wọn máa wò lọ. Anigbele ọmọ bàbá ní ìṣẹ́ owó awúrí anigbele látìbù òǹkàwé fìrídù ọlọ́gbọ́n wà bíbó ìlànà ìyàmá ní ìṣà ọwọ́dù aláwẹ̀ ọkọ ìyàwó wọn pèsè ní gbọ́ngàn àwọn ọlọ́run ó máa bọ̀ ìdílé lọ́yé lọ́la mọ̀ ọkọ̀ ìyàlímọ̀ wípé ọlọ́run lórí ọ̀gbìn tó dáwọ́ lápò wọn nínú àríwọ̀ náà lóye. Ẹbí wọn dá mọ̀ sí wọn ná o aláwọ̀ sálà wà mọ́ ní abẹ́bí. Wọ́n dá mọ̀ bí wọ́n náwó sí rírù. Ayàlájà sí Zakari yẹ̀wò ayàláwọ̀ ẹ̀ mọ̀ wọlé o. Ẹ jẹ́ ká jọ ṣe ìsìlá ẹ̀sìn àlàmìyà o ìsìlá. Dondo Sulaimana aṣọ Abdulrahmani Ramani Ajanga simple Dondo Sulaimana mọ̀rọ̀ aláwẹ̀ máa wọlé wọ́n gbẹ́sẹ̀ ní ọ̀kan máa wọlé aláwẹ̀ iná ó sì rí ìgbàwọlé ajamọ̀ ìyàpọ̀ àwọn náà lọ́wọ́ aya ambọ̀dà ìṣìlì mọ̀ríyàmọ̀ wọlé alábí mọ̀ríyàmọ̀ wọlé mọ̀rọ̀ra ògbólógbòlè. ọlọ́gbọ́n ọdún ìbẹ̀lẹ̀ ajé ọdún ìbọ̀wọ̀ bẹ́ẹ̀. àtijọ́ ẹ̀ náà bá lọ àìsè náà bá bọ̀ wọ́n darí ilé wọn ò yẹ ń gbà. ọlọ́gbọ́n àtijọ́ ẹ̀ náà bá lọ àìsè náà bá bọ̀ wọ́n darí ilé wọn ò yẹ ń gbà. òye yàwá òye ibi ọ̀gá yé àná mo sì ń bọ̀ náà lọ́gbọ̀n àjùmọ̀ ajá sísì ẹ máa wọlé máa rọra àjùmọ̀ ọ̀nà òfin nílò ayọ̀dẹ̀ ní lọ́wọ́ ó yá èmi ni mo mọ̀ bí mo ṣe ń sọ lọ́wọ́. Sàgàdì àwùjọ ní aṣáájú ìlàkùn ọlọ́run yẹn èmi ni wọ́n máa dá mi lóhùn. èmi ni mo bí mo ṣe ń sọ lọ́hùn tó bá ti tó ń sọ lọ́hùn tó bá ti dá mi lóhùn wọ́n sì wọ́n tó bẹ́. bímọ bàbá bá ṣe rú wo bàbá tí mi aya my mother ṣe ti lọ náà nù ọkọ sáyidá wọn wọlé o aláwọ ẹ lọ ṣeun aláwọ̀ ẹ̀rẹ̀ ṣe ìjọmọ̀rọ̀ tó bá yí tọ́gbà wọn lámùrán ọ̀hún déédéé
àfà mi ẹ kú ìkálẹ̀ o. ṣe Abdulrahmani Àjàngbá mo sọ wákàtí tuntun ní mo ní ewúrẹ́ ò lè tó bí lóde rìn lọ igbó ò lè ní ibi ọ̀sìn ewúrẹ́ ò lè tó bí lóde ewúrẹ́ ò lè tó bí lóde igbó ò lè ní ibi ọ̀sìn ewúrẹ́ ò lè tó bí lóde rìn lọ. Oya àríyájọ́ 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 yorùbá òde kìí. Àjọ ọ̀hún bàbá àgbẹ̀ èjì ni mo ń lọ. Àríyájọ́ ó yà máa gbọ́ latest fífi ní ó ń bọ̀ lọ́nà máa gbọ́ bàbá ń ṣe Chelsea ọmọ ń ṣe Barca ẹ̀gbọ́n ń ṣe Man U ìyá mi ìyá àlùbáríkà rẹ̀ o adáṣọ́ ni bá tó fi yìí ìyá tó ṣe mí lẹ́rẹ̀ o ọlọ́run ọba jẹ́ kí màmá mi yìí pẹ̀ lọ́lá mú ọmọ bàbá bàbá tí mo wẹ̀ ní. Oya oya ìyá mi ọlọ́rùgbà ìyá ìyá ló tẹ̀yẹ sí mi lójú. Ìyá mi ìyá ló tẹ̀yẹ sí mi lójú. Àjàṣẹ́rì bá tù bámudí bàbá àdínì ìfòfin nẹ́nẹ́ ọ̀nì 14 la máa wúyè nínú sí bàbá àdínì ìfòfin lówó pátápátá ajá mi àyàfẹ́ mi òfin ìdókòwò lókùmọ́nù níta lọ ọmọ ọba lógun lókùmọ́nù lọ. Ọmọ balógun lókù mọ́nù ló ń lọ. Aláwọ̀ sálàmù ẹ̀dí bàbá mi lórí bàbá kàlẹ́. Aláwọ̀ sálàmù òní mọ́ríyá náwó. Kásìrò mọ̀ wó lẹ̀ tó mọ rọra. Ìlànà ìyàwó ni ìṣàlá. Kásìrò mọ̀ tẹ́jẹ̀ ní ọ̀gbọ́n. Ìyànà òde gbogbo sọ̀rọ̀ tí wọ́n bá rọ́pò. Ọ̀ṣun mawulẹ̀ mọ́wá aláwọ̀ àzàlà gẹ̀ṣirò aláwọ̀ àzàlà alága gẹ̀ṣirò olùfọ̀ǹgà gẹ̀ṣirò mọ̀wulẹ̀ ọ̀nà rọra balógun olùkọ́ mọ́nù gbọ́nà wọn lọ́wọ́ ìdílé lọ́wọ́ ọlọ́wọ́ àdínì ọ̀nàwó sí ìdílé fún kẹ́mà wọlé kó mọ́ra ìlàlí àmàmì ìṣàlá fún kẹ́ ìlàlí àmàmì ìṣàlá. Ìtọ́nà tó mọ̀ bọ́ òde láyé tí ò lójú ẹkún àlàálà. Ìyẹn lọ́kọ̀ òṣè àlá. Àníyà kòkò dábì lóhùn ọmọ ìṣèjọba ìfẹ́. Olójú ẹkún àlàálà agbórin. Ọlọ́pàá ọ̀hún àjìyà gbogbo ọ̀hún. Ọ̀nà òbítẹ́lá ọmọbìnrin máa wá. Ọlọ́pàá wọn lẹ́wọ̀ yìí o. Èèyàn pé ìyá Daniel. Ọmọ Chairman Abẹ́òkúta South Local Government. Ọlọ́pàá wọn á fi ìwé ọ̀rọ̀ jẹ́.
ajé akínú mọ́ òwúlẹ̀ mọ́ rárá alájí akínú mọ́ òwúlẹ̀ yóyóyó ajé akínú mọ́ àmọ́ rárá ìyá mọ́ ọjọ́ àjíyáde wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tàbí ọ̀dọ́rọ̀ ó ti dájú tẹ̀lẹ̀ agbóró ní ṣùgbọ́n tó kálẹ̀kẹ̀lẹ̀ àbí ọlọ́gbọ̀n wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tàbí ọ̀dọ́rọ̀ ó ti dájú tẹ̀lẹ̀ agbóró ní ṣùgbọ́n tó kálẹ̀kẹ̀lẹ̀ àbí ní wọ̀lẹ́gẹ́ o ọlọ́gbọ̀n wọn lẹ́nu lójú àbí kún o ó náwó sí ìlú ìgbàlódé ní ọ̀nà ìbùkẹ́lá ṣé mọ̀ ó ní ọ̀nà ọlọ́lá o ọlọ́gbọ́n ọ̀nà owó lọ o adémọ́lá mi ọ̀rẹ́ gẹ́ ọlọ́gbọ́n àdúgbò ẹwà gàdí tó mọ̀ ọ́ kọmíṣánná fọdọ́ńtò ní gbogbo ogun démọ́lára jí ẹ máa wọlé máa rọra ẹmọ gbẹ́sẹ̀ ní ọ̀ọ̀kan ọ̀rọ̀ wa yóò sì dá yóò dáadáa bá lè ṣáájú ọlọ́gbọ̀n ọ̀rọ̀ rẹ yóò sì dá o yóò dáadáa bá lè ṣáájú ọkọ náà dá ẹ kí ló ń ṣe mọ́ wọ́n sì wòye sọ̀rọ̀ bí eléyìí máa ẹ̀ dá. àwọn kan náà dá ẹ kí ló ń ṣe wọ́n ò wá bí wọ́n sì wòye sọ̀rọ̀ bí eléyìí máa ẹ̀ dá. démọ́lá ò démọ́lá ò démọ́lá ò démọ́lá yìí dá. démọ́lá ò démọ́lá yìí dá o. ajé àfihàn ọlọ́gbọ́n wọn.